أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله الذي خلق الخلق لعبادته وطاعته، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه وعلى من اتبع سنته إلى يوم الدين. أما بعد، أيها المستمعون الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. أدوك فالله سبحانه وتعالى، Ọlọ́run ọba tí ó dá ọmọnìyàn àti àlùjànnú láti lè máa fi ìjọsìn fún òun nìkan ṣoṣo, a dúpẹ́ fún un. Àwa jẹ́rìí wípé kò sí ọba kan léyìí tí a lè fi ìjọsìn fún ní òdodo àyàfi Allah, àti wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ rẹ̀ ní ẹrúsìn rẹ̀ náà sì tún ní pẹ̀lú. Àwa tọrọ àlékún ìkẹ́ àti ìgẹ̀ fún ànábì wa Muhammad àti fún gbogbo àwọn sàhábà rẹ̀, àwọn ará ilé rẹ̀, tó fi kárí gbogbo mùmínì náà ní àpapọ̀ tí ó fi di ọjọ́ gbèǹde alkiyama. Ohun tí ó máa jẹ́ ohun bá ní sọ̀rọ̀ wa ní ọjọ́ tí èní, òun náà ni hadith léyìí tí ọ̀kan nínú àwọn ìyàwó ànábì sallallahu alayhi wa sallam léyìí tí ó gbà wá, tó ń ṣe ìyàwó Aisha, nígbàtí olùbéèrè tó wá ṣe béèrè lọ́dọ̀ ìyàwó ànábì kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá, tí a mọ̀ pé hadithu náà ní hadithu anbi'ini bi khulqi rasulillahi sallallahu alayhi wa sallam. Ìrẹ́ ìyàwó Aisha tó ń ṣe ìrẹ́ ìyàwó ànábì Muhammad sallallahu alayhi wa sallam, fún mi nírò nípa ìwà òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá. Hadithi òun náà ni ó máa jẹ́ ohun bá ní sọ̀rọ̀ wa ní ọjọ́ tí èní, ṣùgbọ́n síwájú kí a ka àyọkà hadith léyìí tí a fẹ́ fi ṣe ohun dánilẹ́kọ̀ọ́ fún wa ní ọjọ́ tí èní. Wọ́n ní an Sa'd bin Hisham rahimahullahu ta'ala qala انطلقت إلى عائشة رضي الله عنها فقلت يا أم المؤمنين أنبئيني عن خلق رسول الله صلى الله عليه وسلم. قالت ألست تقرأ القرآن؟ قلت بلى. قالت فإن خلق نبي الله صلى الله عليه وسلم كان القرآن. رواه مسلم. wọ́n ní ẹgbẹ́ wa hadithi ó wá ẹni tí ó lọ ṣe ìbéèrè ní ọ̀dọ̀ ìyàwó ànábì tí ń ṣe ìyàwó Aisha, òun náà ni Sa'd bin Hisham. Wọ́n ní ọ̀kan nínú àwọn tàbíì, òun náà ni ẹni tí ó lọ ṣe ìbéèrè lẹ́ni tó jẹ́ wípé olùmọ̀ àgbà ni. tán bá sọ fún wa wípé ẹnìkan jẹ́ tàbíì, òun náà ni ẹni tí ò rí ànábì tó wá rí àwọn tí wọ́n rí ànábì. Ìtumọ̀ ẹ̀ ni wípé kò rí ànábì ṣùgbọ́n ó bá àwọn sọ̀hábà, àwọn náà ni wọ́n ń pè ní tàbíì. Kí Ọlọ́run ọba kó yọ́nú sí kí ó ṣe ìkẹ́ rẹ̀ fún. Qala, wọ́n ní tàbíì tí a ń sọ ìtí ṣe Sa'd bin Hisham, ó sọ báyìí wípé ó ní nígbà tóun ronú títí òun wá wò pé òun ti ẹ̀ ń gbúrò nípa òjíṣẹ́ Ọlọ́run ọba
bó ni òjíṣẹ́ Ọlọ́run bá tiẹ̀ ṣe máa hùwà náà ó ní bóun ṣe gbéra kó léni ó wá ní intalaqtu ila Aisha radiyallahu anha bí mo ṣe gbéra ó di ọ̀dọ̀ ìyá wa Aisha tí ń ṣe ìyàwó Ànábì kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá wọ́n ní àwa gbéra báyìí àwa lọ sí ọ̀dọ̀ ìyá wa Aisha nígbà táwọn dé ọ̀dọ̀ ìyá wa Aisha wọ́n ní fakultu wọ́n ní àwa sọ báyìí wípé ya ummal mu'minin ìrẹ ìyá àwọn olùgbàgbọ́ òdodo anbi'ini an khuluqi rasulillahi sallallahu alayhi wa sallam fún mi nírò nípa ìwà àti ìṣesí òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá qalat òun náà ni ìyá wa Aisha náà bá dá lóhùn wípé alasta taqra'ul Qur'an ìjẹ́níṣẹ́ ìwọ èèmọ̀ ń ka al-Qur'an ni ẹni tó wá ṣe ìbéèrè tí ń ṣe Sa'd bin Hisham ó lóun wá dáhùn báyìí wípé qultu bala bẹ́ẹ̀ ni mò ń ka al-Qur'an qalat òun náà ni ìyá wa Aisha náà wá sọ báyìí wípé fa inna khulqa nabiyyillahi sallallahu alayhi wa sallam kana al-Qur'an ìwà òjíṣẹ́ Ọlọ́run ọba léyìí tó ń béèrè nípa rẹ̀ al-Qur'an tó ń ka yìí òun náà ni òjíṣẹ́ Ọlọ́run ọba ló máa fi ń ṣèwàwù ìwà àti ìṣesí òjíṣẹ́ Ọlọ́run ọba léyìí tó ní ó fẹ́ mọ̀ nípa rẹ̀ tó bá ti lè ń ka al-Qur'an yé tó sì gbọ́yé ó rí wípé gbogbo ìwà tó fẹ́ máa béèrè nípa òjíṣẹ́ Ọlọ́run ọba inú al-Qur'an yìí náà lòun náà ti mú tó sì fi ń ṣèwàwù ohun tí ìyá wa Aisha tí wọ́n fi dá tàbíì tí wọ́n fi dá lólélẹ̀ hadithu yìí Imam Muslim òun náà ni wọ́n gbé jáde nínú tírà wọn náà ká tún wá padà lọ síbi àwọn àlàyé léyìí tó wà nínú hadithu yìí ká tún padà sí òkè wọ́n ní an Sa'd bin Hisham rahimahullahu ta'ala wọ́n ní ẹni tó wá ṣe béèrè òun náà ni Sa'd ọmọ Hisham tó ń ṣe tàbíì ẹni tó jẹ́ wípé ó rí àwọn sọ̀hábà ṣùgbọ́n kò rí ànàbì tóun náà sì jẹ́ olùmọ̀ àgbà tó jẹ́ wípé Ọlọ́run ọba kó ìmàjọ sọ́dọ̀ tòun náà ṣùgbọ́n tòun ti bó ṣe jẹ́ olùmọ̀ àgbà ó ka al-Qur'an ó gba àwọn ẹ̀gbà wa hadith lọ́tún lọ́sì tòun ti bẹ́ẹ̀ náà ó tún wá wò wípé kí ló tún kù fóun tó yẹ kóun ó tún mà ó tún wá gbéra kúrò lé kí ló gbé kúrò lé òun náà ni àníyàn wípé òun sì ẹ̀fẹ́ mà bó ni òjíṣẹ́ Ọlọ́run ọba tó jẹ́ ẹni ìmánáwá ẹ̀ bó ló ṣe máa hùwà kí ní ìṣesí ẹ̀ wọ́n nítorí sábàbí eléyìí òun náà ni tàbíì tí à ń sọ ìtí ṣe Sa'd ló fi gbéra kúrò lé láti lọ sí ọ̀dọ̀ ìyá wa Aisha láti lọ ṣèbéèrè ẹni tó jẹ́ olùmọ̀ òun náà ló gbéra kúrò lé tó tún ṣèwádìí nípa kí ni òjíṣẹ́ Ọlọ́run ọba kí ni tóun tún lè ṣe tó lè jẹ́ ohun tó lè làwọn láyé àti lálùkìyámà kí làwọn àwà tóun lè wù tóun fi lè máa jẹ́ ẹni àpọ́nlé láàrin àwọn ẹ̀dá tóun ó tún fi jẹ́ níyì níwájú Ọlọ́run ọba ẹni tó jẹ́ olùmọ̀ òun náà ló gbéra kó lé tí lọ ń ṣe ìbéèrè kí wá ní àwa tó jẹ́ wípé àìsí olùmọ̀ kí wá ní ọmọ tiwa lójú láti lè ṣèbéèrè nípa ohun tí ò yé wa nípa ẹ̀sìn wa lọ́dọ̀ àwọn olùmọ̀ léyìí tó jẹ́ wípé wọn ò ní fi dúdú pe funfun fún wa àwọn tí ò ní parọ́ fún wa tí ó sòdodo fún wa kí wá ní ọmọ tiwa lójú láti lè ṣèbéèrè nígbà tí àwọn olùmọ̀ gan àwọn náà tún ń ṣèbéèrè lọ́dọ̀ ẹni táwọn náà rí wípé ó tún nímọ̀ jù wọn lọ lórí abala ibi táwọn náà tún fẹ́ mọ̀ nípa rẹ̀ wọ́n ní bí àwọn olùmọ̀ àwọn tí wọ́n síwájú wa bí wọ́n ṣe máa ń ṣe ìṣesí wọn lélẹ́yìí
àwọn èyí jẹ́ ẹ̀dá kan tó jẹ́ wípé nígbà táwọn bá ní mọ̀tàn àwọn wà ríra wọn tán pé kò sẹ́ni tó tó wọn nínú mọ̀. nígbà tí wọ́n bá tún rí olùmọ̀ míì wọ́n ó ṣàpọ́nlé fún ẹ̀tọ́ wọn tí wọ́n tún ní lọ́dọ̀ rẹ̀ wọ́n ó tó béèrè wípé kílẹ̀ mọ̀ nípa nǹkan báyìí ẹ ṣàlàyé fèmí náà kún ti tọ̀dọ̀ mi. bí àwọn olùmọ̀ tí wọ́n ti síwájú wa bí wọ́n sì máa ń ṣe lélẹ̀. ala kulli hal bí Sa'ad bin Hisham bó ṣe gbéra lọ sí ọ̀dọ̀ ìyá wa Aisha òun náà ní eléyìí. táwa ni ìyá wa Aisha tí a ṣe ń sọ yìí wọ́n ní òun náà ni Aishatu as-Siddiqatu bintu Abi Bakr. òun náà ni ìyá wa Aisha tó jẹ́ ẹni òdodo tó tún wá jẹ́ ọmọ sọ̀hábà àgbà tí ń ṣe Abubakar as-Siddiq. wọ́n ní ọmọ rẹ̀ ni tó tún wá jẹ́ ìyàwó òjíṣẹ́ Ọlọ́run ọba. ìyá wa Aisha yìí òun náà ni wọ́n tún pè ní Ummul Mu'minin, ìyá àwọn olùgbàgbọ́ òdodo. kódà òun náà ni wọ́n tún pè ní Ummu Abdillah, ìyá Abdillah. ṣùgbọ́n ká lọ mú lọ́wọ́ wípé ìyá wa Aisha kò bímọ kankan, ṣùgbọ́n òjíṣẹ́ Ọlọ́run ọba ara ẹ̀kọ́ dáadáa tó ní òun náà ni wípé a máa fi ó kọ ọmọ a tún máa fi pe ìyá wa Aisha wípé Ummu Abdillah, ìrẹ́ ìyá Abdillah. ṣùgbọ́n Ọlọ́run bọ̀ kádàrá wípé kí ìyá wa Aisha kí ó bímọ láyé. wọ́n ní bákan náà ìyá wa Aisha tí a ń sọ yìí ìyàwó òjíṣẹ́ Ọlọ́run ọba ni. kódà ó tún jẹ́ ìyàwó tó jẹ́ wípé òjíṣẹ́ Ọlọ́run ọba ó nífẹ̀ẹ́ sí jùlọ. kódà ìyá wa Aisha tí a ń sọ yìí ó tún jẹ́ olùmọ̀ àgbà láàrin àwọn obìnrin nípa àgbọ́yé ẹ̀sìn. tá a bá ń sọ nípa pé àgbọ́yé ẹ̀sìn ìyá wa Aisha olùmọ̀ àgbà ni wọ́n. eléyìí náà jẹ́ ìyànràn fún àwọn obìnrin wípé ẹni tó síwájú wọn lánàá náà àwọn obìnrin olùmọ̀ àgbà ń bẹ nínú wọn. kódà tó jẹ́ wípé àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ àgbààgbà sọ̀hábà nígbà tí wọ́n bá fẹ́ ṣèwádìí lórí nǹkan kankan àbí lórí ilé ànábì ìyá wa Aisha yìí òun náà ni wọ́n máa lọ ń bá. lẹ́yìn tó jẹ́ wípé láyé lónìí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n tó pera wọn ní mùmínì òdodo wọ́n tún máa ń rojú láti tọmọbìnrin ó ní ìmọ̀. wọ́n mọ̀ sọ wípé hálùkọ Kùránù ọ̀dà ṣùgbọ́n ọmọ mi tí mo ní tọ́jú ọmọ àgbà obìnrin ni tó bá yẹ bá lọ́kùnrin ìbámu wá. jàmáà kí ló ṣe ọmọkùnrin tí ò sí ọmọbìnrin tá a fi lè fóun náà ní ẹ̀kọ́ tó yè koro. àpèjúwe kan ní léyìí tó jẹ́ wípé ìyá wa Aisha ó ní ìmọ̀ débi wípé nípa ìmọ̀ hadith, al-Qur'an, bákan náà àti adab àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nígbà tí nǹkan bá ṣe kíni tó bá fẹ́ dàrú mọ́ àwọn sọ̀hábà lọ́wọ́ ìyá wa Aisha tí ń ṣe ìyàwó ànábì òun náà ni wọ́n tún lọ bá láti lọ ṣèbéèrè tí ó tún wá láwọn lóye lórí ẹ̀ tí ó tún wá sọ pé ìdájọ́ ọlọ́ọ̀ba òun náà lélẹ́yìí tí ó tún mẹ́rin wá fún wọn nínú Qur'an àti hadith ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ala kulli hal olùmọ̀ àgbà òun náà ni ìyá wa Aisha tó jẹ́ wípé àwọn sọ̀hábà wọ́n máa lọ ń kó àlámàrí ẹ̀sìn wọ́n máa lọ kó bá láti ṣe ìbéèrè lọ́dọ̀ rẹ̀. kódà nígbà tí àwọn sọ̀hábà tí a ń sọ yìí nígbà tí wọ́n bá ń ṣàríyànjiyàn láàrin ara wọn tó wá gbọ́ wípé ìyá wa Aisha nǹkan báyìí ni wọ́n sọ lórí ọ̀rọ̀ tá à ń ṣe ìfàǹfàlẹ́ lórí gbogbo wọn ó sì jùpájù sẹ́lẹ̀ pé ṣé bẹ́ẹ̀ lórí àjẹ́ wípé òdodo ni ètí ìyá Aisha sọ. eléyìí ni bí àwọn olùmọ̀ọ́sẹ́ máa ń pọ́nra wọn lé nígbà tí wọ́n bá rí ẹni tó nímọ̀ jù wọ́n lọ. yàtọ̀ sí báwa ṣe ń lò sẹ̀mí lónìí tó jẹ́ wípé nǹkan díẹ̀ la mọ̀ á ti wá rí wípé àwa la nímọ̀ ju gbogbo ayé lọ. á wà máa sọ ìfẹ́ inú débi wípé àtúnwá nífẹ̀ẹ́ kẹ́nìkan kó tún pé ìtọ́ ọ̀sọ́dà ìta bá ti sọ tọ́dà àti tá bá ti sọ tí ọ̀dà á sábà fi gbogbo ẹ̀ náà lọ́dà. ṣùgbọ́n àwọn olùmọ̀tàná nígbà tí wọ́n bá ti rí olùmọ̀ tó jù wọ́n lọ wọ́n ó jù pàjù sẹ́lẹ̀ ni pé a jẹ́ pé òdodo ni etí lágbájá sọ.
nígbà tó sì jẹ́ wípé òdodo tí wọ́n yìí àwọn ò fi wá ìpín kan nínú ìpín ayé báwọn ṣe rí nù ṣùgbọ́n láyé lónìí ńkọ́ kálukú náà ń sọ láti lè pé kún ó lè pé àsólùmọ̀ lèmi náà kálukú náà ń sọ tiẹ̀ kún ó lè pé àṣelágbájá òun náà ẹnu rẹ̀ tọrọ kálukú náà ń sọ tiẹ̀ kún ó lè pé lágbájá ìwọ náà gbà ṣùgbọ́n Ọlọ́run bá ti jẹ́ kó yá pé ma indakum yanfad wa ma indallahi baaq gbogbo ń tẹ́ ẹ̀ retí láti ọ̀dọ̀ ọmọnìyàn bóyá ó kọ dáadáa tẹ́ ẹ fẹ́ kí wọ́n pè yín àbí dúkìá kan tẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn tẹ́ ẹ fi ń tìtorí ẹ̀ sọ gbogbo ń tẹ́ ẹ sọ yanfad ọlọ́ba ní gbogbo ẹ̀ ní ọ̀padà tán ṣùgbọ́n wa ma indallahi baaq kẹlẹ́ mọ̀ wípé n ti ń bẹ lọ́dọ̀ Ọlọ́run ọba òun náà ni ohun tí ọmọ sẹ́kù lọ gbére nígbà tẹ́ bá sọ̀rọ̀ kan àbẹ́ bá ṣe ìṣe kan tó jẹ́ wípé tìtorí Ọlọ́run balẹ̀ fi sọ kẹ́mọ̀ wípé ẹ̀san rẹ̀ ńkọ́ yóò máa bẹ yóò sì máa kù fún yín gbére nígbà tí ẹ bá nídìí lọ́jọ́ gbèǹdé alkiyama ala kulli hal eléyìí ní ṣókí nípa ìyàwó Aisha wọ́n ní ìyàwó Aisha yìí wọ́n wá jáde ní ọdún 58 years nígbà tí ìjírá pé 58 years òun náà ni ìyàwó Aisha òun náà ni wọ́n jáde láyé kí Ọlọ́run bá pọ̀ wá kẹ́ ìyàwó Aisha àti gbogbo àwọn ìyàwó ànábì lápapọ̀ àti àwọn sọ̀hábà lápapọ̀ náà ká wá lọ síbi hadith yìí padà wọ́n ní hadith lè ìtawákà yìí ó ń ṣe wá lójú kòkòrò nípa wípé kí àwa náà tá a jẹ́ mùmínì òdodo ká lọ mú alukur'an ní ohun tí ó jẹ́ wípé yóò máa tọ́ wa sọ́nà kó má jẹ́ wípé alukur'an nìkan òun náà ni a lè máa kà lẹ́nu ṣùgbọ́n iṣẹ́ inú ẹ̀ ńkọ́ kò ní jẹ́ ìrọ̀rùn fún wa láti múlò òjíṣẹ́ Ọlọ́run ọba ó jẹ́ ní tó jẹ́ wípé ó máa ń ka alukur'an ó tún wá jẹ́ ní tó jẹ́ wípé a máa tẹ̀lé gbogbo òfin Ọlọ́run ọba léyìí tó ń bẹ nínú alukur'an eléyìí ni àwòkọ́ṣe dáadáa léyìí tó yẹ ká máa rí lára àwọn mùmìnì kí alukur'an kó máa jẹ́ ohun tọ́sọ́nà fún gbogbo ẹni tó bá jẹ́ wípé ó pè rẹ̀ ní mùmìnì òdodo kódà kí wá sílẹ̀ nìkan wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run bá tá a máa ń sọ yìí fakana mutamassikan bi adabihi ó jẹ́ ní tó jẹ́ wípé ó máa ń dìrọ̀ mọ́ gbogbo ẹ̀kọ́ yááyì léyìí tí ń bẹ nínú alukur'an kódà wà àwàmírì gbogbo tí alukur'an tó pa wá láṣẹ òjíṣẹ́ Ọlọ́run ọba ó jẹ́ tó jẹ́ wípé ó máa ń ṣàmúlò rẹ̀ kódà wà nàwáhíhì àti gbogbo tí alukur'an tó kọ̀ fún wa òjíṣẹ́ Ọlọ́run ọba a máa jìnnà sí kódà àti gbogbo ìṣesí dáadáa léyìí tí alukur'an kọ́ wa òjíṣẹ́ Ọlọ́run ọba a máa ṣe àwọn eléyìí kódà tó fi jẹ́ wípé gbogbo àwọn ìran ìtàn léyìí tó jẹ́ wípé Ọlọ́run ọba sọ nínú Qur'an ànábì tí wọ́n fi ń ṣe àwòkọ́ṣe nípa àwọn ànábì tó ti lọ láti jẹ́ pé kóun náà máa fi ṣe wà wò kéèkàn jẹ́ wípé a máa kà á dálẹ̀ ìtàn lágbájá ìtàn ànábì ó dùn ńlá bí kò ṣe wípé ohun tí wọ́n ń fẹ́ òun náà ni ká lè máa ronú sí àwọn ẹ̀kọ́ tó kọ́ wa ká lè máa múlò gbogbo ẹni tí bá ti fi lè ń ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá ní irúfẹ́ ni bẹ́ẹ̀ ó dẹni tó lálàyé àti lálùkìyàmà òun náà ni Ọlọ́run bá subhanahu wa ta'ala fi sọ fún wa wípé ànábì tá a rán sí yín nígbà tó ti jẹ́ wípé alukur'an òun náà ni ìwàsí ẹ̀ tí máa fi hùwà wù Ọlọ́run bá ní kíni man yuti'i rasula faqad ata'a Allah wa man tawalla fama arsalnaka alayhim hafiza gbogbo ẹnikẹ́ni nínú yín tó bá ti fi lè tẹ̀lé òjíṣẹ́ Ànábì Muhammad léyìí tí a rán sí yín faqad ata'a Allah irúfẹ́ ni bẹ́ẹ̀ kọ́ lọ mọ̀ wípé ìntọ́ Ọlọ́run ọba yọ́nú sí òun náà ni ẹni náà ń ṣe o kọ́ lọ mọ̀ wípé ó ti tẹ̀lé Ọlọ́run ọba lópin ìgbà tí bá ti fi lè tẹ̀lé ànábì torí ànábì tá a rán sí yín alukur'anu òun náà lòun náà ń tẹ̀lé tí fi ń ṣe wàhù tí ń ṣe tìrọ Ọlọ́run ọba Ọlọ́run ọba ni wa man tawalla
ẹni tó bá wá fi lè pẹ̀yìn dà kúrò níbi al-Qur'an tó wá lóhun ò ní tẹ̀lé ọlọ́ba ní fama arsalnaka alayhim hafidha ìrẹ́tẹ́ ó jẹ́ olùpèpè ìrẹ́ ànábì Muhammad àárọ̀ wípé kọ́ lọ máa dẹ́dẹ́ wọn ìta gbélé ọlọ́run àbí ìta lábọ̀ ọlọ́run òun náà ní wípé kí lọ òdodo ọ̀rọ̀ Ọlọ́run ọba fún wọn ẹni tó bá wù nínú wọn kó fọwọ́ rẹ̀ ṣẹ̀ṣà dáadáa kó tẹ̀lé ẹni tó bá sì wù nínú wọn kó tẹ̀lé ìfẹ́nu rẹ̀ ṣùgbọ́n kálukú náà ní ó wá gbẹ̀san tiẹ̀ èyí jẹ́ ìtí hadith yìí tí ọkọ wa ká wá lọ síbi wípé àwọn ọlá tí ń bẹ níbi ìwà dáadáa òun náà ni fadlu husnil khulq òun náà ni àwọn ọlá tí ń bẹ níbi àwọn àwà dáadáa ìwà rere ká lọ síbẹ̀ àkọ́kọ́ òun náà ni wọ́n ní sún ìlà nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní ẹnìkan wá bí òjíṣẹ́ Ọlọ́run ọba léèrè kí ìkẹ́ àti Ọlọ́run kó máa bá ó wá ń sọ báyìí wípé man ahabbu ibadillahi ila Allahi ta'ala ẹrú sí Ọlọ́run ọba wo ni ó máa jẹ́ ẹrú sì tó jẹ́ wípé Ọlọ́run ọba ó máa nífẹ̀ẹ́ sí jùlọ wọ́n ní qala Ànábì wa dàn báyìí wípé ahsanuhum khuluqa òun náà ni ẹni tó jẹ́ wípé ó ní ìwà rere lọ́wọ́ tí ń fi bọ́ Ọlọ́run ọba lò àti àwọn ẹrú sí Ọlọ́run ọba ẹ gbọ́ béèrè ẹni tó wá béèrè ó béèrè wípé èwo nínú àwọn ẹrú sí Ọlọ́run ọba tó jẹ́ wípé Ọlọ́run ọba máa nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ẹrú rẹ̀ Ànábì wa dàn pé ẹni tọ́lọ́run ọba máa nífẹ̀ẹ́ sí jùlọ lẹ́yìn ìgbà tó ti gbàgbọ́ wípé Ọlọ́run ọba níjọsìn tọ́ sí lódodo nítorí wá kù náà ni wípé ahsanuhum khuluqa kọ́ wá jẹ́ tó jẹ́ wípé ó jẹ́ oníwà rere bí ṣe ń bá mùmìnì ṣe pẹ̀lú ìwà rere níbẹ̀ ni tí èsè mùmìnì ṣe pẹ̀lú ìwà rere bí ṣe ń bá ìyá ṣe pẹ̀lú ìwà dáadáa tí ọmọ bá bàbá náà ṣe pẹ̀lú ìwà tó dáa àtàwọn ẹbí rẹ̀ àtàwọn alábàgbé rẹ̀ ẹni tí wọ́n ń pè lẹ́ni ire nù ṣùgbọ́n ẹni tí ń pè rẹ̀ lẹ́ni ire tó jẹ́ wípé nínú àwọn ẹbí rẹ̀ gan wọn ò rí sẹ́ni ire òun gan ní dẹbí rú ní tú ẹbí káàtẹ̀ tó wá máa ń sọ nípa àwùjọ tí ó tún máa dàrú irúfẹ́ ẹni bẹ́ẹ̀ àlè kàsẹ́ni ire Ànábì ní ẹni tá a máa gbà ní kíni tọ́lọ̀ ọ̀bọ máa nífẹ̀ẹ́ sí jùlọ nínú àwọn ẹrú sí Ọlọ́run ọba òun náà ni ẹni tó jẹ́ oníwà rere kẹ́ni kọ̀ọ̀kan wa náà ká wá bira wa léèrè wípé ṣé tí n bá tiẹ̀ pera mi ní oníwà rere sójúgò ní máa tì mí láwùjọ ṣé tí n bá pera mi ní oníwà rere nínú ẹbí sójúgò sì ní máa tì mí pé gbólóyìn kò yẹ kó bòde lẹ́nu mi láàrin àwọn ẹbí mi kẹ́ni kọ̀ọ̀kan wa ká lọ bira wa léèrè wọ́n ní bákan náà ẹgbà wa mi náà tún wá ètò àkọ́kọ́ ká wọ́n ní imam wa Tabarani àwọn náà ni wọ́n gbà wá wọ́n ní wà fi riwayatin li Ibn Hibban wọ́n ní ẹgbà wa mi náà tún wá láti ọ̀dọ̀ imam wa Ibn Hibban wọ́n ní su'ila alayhi salatu wassalam wọ́n tún bí òjíṣẹ́ Ọlọ́run ọba náà léèrè bákan náà kí ni tí wọ́n bi léèrè ó náà ni pé ma khayru ma u'tiya al-insan wọ́n ní wọ́n bí Ànábì léèrè pé kí ni ohun tó lóore jù tí wọ́n lè fún ọmọnìyàn tí wọ́n gbà pé ẹrú sìn olóore lápọ̀ wọ́n ní Ànábì wá dáhùn báyìí wípé wọ́n ní kọ́ọ̀lù ó wá sọ báyìí wípé husnul khulq Ànábì ní tí wọ́n lè fún ẹrú tí a yóò fi gbà pé lágbájá ẹni ire ni èèyàn dáadáa ni Ànábì ní husnul khulq òun náà ni kí ẹrú bẹ́ẹ̀ kó ní ìwà rere la béèyàn bá ti file ní ìwà rere òkú oríire tí ó jẹ́ ní tó jẹ́ wípé bí ṣe ń tú àwùjọ yóò máa tú ìdílé yóò máa tú ẹbí béèyàn bá jẹ́ oníwà rere òkú oríire ayé ó máa nífẹ̀ẹ́ rẹ̀ Ọlọ́run ọba ló sì máa nífẹ̀ẹ́ rẹ̀ bákan náà nínú ẹgbàá wa mi wọ́n ní an Abdullah bin Umar wọ́n láti ọ̀dọ̀ Abdullah ọmọ Umar kọ́lọ̀ ọba kó yọ́nú sí bàbá àtọ́mọ kọ́ọ̀lù ó sọ báyìí wípé ó ní sami'tu Rasulallahi sallallahu alayhi wa sallam
ó ní mo gbọ́ òjíṣẹ́ Ọlọ́run bá kí ìkẹ́ àti Ọlọ́run kó máa bá yakul ó sọ báyìí wípé ó ní ala ukhbirukum bi ahabbikum ilayhi ó ní òjíṣẹ́ Ọlọ́run bá ń bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ náà ìwà ń sọ wípé ṣé kí n fún yín ní ìrò nípa ẹni tó jẹ́ wípé yóò lóore ẹni tó jẹ́ wípé bi ahabbikum ilayhi ẹni tó lóore jù lọ́dọ̀ mi nínú yín kódà wa aqrabikum minni majlisan yawm al-qiyamah àtẹni tó jẹ́ wípé ìjókòó rẹ̀ yóò sún mọ́ mi pẹ́kípẹ́kí lọ́jọ́ gbèǹdé al-qiyamah wọ́n ní Ànábì sallallahu alaihi wasallam ó wá tún ọ̀rọ̀ yìí sọ bí ẹ̀ẹ̀mejì àbí ẹ̀ẹ̀mẹ́ta wípé ṣé kí n fún yín ní ìrò nípa ẹni tó lóore lọ́dọ̀ èmi òjíṣẹ́ Ọlọ́run ọba àtẹni tó jẹ́ wípé yóò sún mọ́ mi pẹ́kípẹ́kí lọ́jọ́ gbèǹdé al-qiyamah wọ́n ní àwọn sàhábà tó wà lọ́dọ̀ rẹ̀ wọ́n ní qalu bala wọ́n ní bẹ́ẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run ọba ó wá sọ báyìí wípé ó ní ahsanukum khulqa ẹni tó jẹ́ wípé ìmọ̀ nífẹ̀ẹ́ sí jù láàrin yín àtẹni tí ó sùn mọ́ mi pẹ́kípẹ́kí òun náà ni ẹni tó jó ní ìwà rẹ̀ láàrin yín nígbà tá a bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ lódodo a tún fi ìwà rẹ̀ á fi kún torí pé a ní bùkátà sí ìwà rẹ̀ ìwà mùmìnì ni bẹ́nìkan bá ń pè rẹ̀ ní mùmìnì tí ó wà ní ìwà rẹ̀ la kò lẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí wọ́n ṣe ń bá àgbàlagbà sọ̀rọ̀ yóò tú àìmọye nǹkan yóò bà àìmọye nǹkan jẹ́ la fi gbọ́dọ̀ jẹ́ kí ni oníwà rẹ̀ bákan náà wọ́n ní ẹ̀gbẹ́ wa mìíràn tún wá bákan náà wọ́n ní qala alayhi salatu wassalam òjíṣẹ́ Ọlọ́run bá kí ìkẹ́ àtọ́lọ́ kó bá sọ báyìí wípé ó ní ma min shay'in athqalu fi mizani al-mu'min yawm al-qiyamah ó ní kò sí nǹkan tí ó tẹ̀sùnwọ̀n nínú òṣùwọ̀n olùgbàgbọ́ òdodo lọ́jọ́ gbèǹdé al-qiyamah min khuluqin hasan ju ìwà rẹ̀ lọ ó ní kẹwàá máa gbọ́ inna Allaha yukrihu al-fawahish kẹwàá lọ mọ̀ wípé Ọlọ́run ọba ó kọ gbogbo ìwà ìdá ìwà tí ó yẹ wọn ká ní máa ń lọ́wọ́ Ọlọ́run ọba ṣe kí ni ó kọ gbogbo wà bẹ́ẹ̀ wọ́n ní wa inna sahibi husnul khulq wọ́n ní ẹ̀wà rí ẹni tó jẹ́ wípé ó jẹ́ oníwà rẹ̀ la yablugu bihi darajata sahibi sa'im was-salat Ànábì ní ẹ̀wà rí gbogbo ẹni tó bá jẹ́ pé ó ní ìwà rẹ̀ la yóò máa jẹ́ ẹni tó jẹ́ wípé yóò máa bá rẹ̀ ní ìpele ẹni tó jẹ́ wípé gbogbo sẹ̀mí ẹ̀ ní fi ń gbàwẹ̀ àtẹni tí fi gbogbo òru tí fi ń kírun irú ẹ̀san tí ó máa jẹ́ ẹni tó jẹ́ wípé gbogbo sẹ̀mí ẹ̀ àwẹ̀ ló fi gbà gbogbo òru rẹ̀ bí ṣe ń kírun wákàtí 5 ni ó tún ní fi òru sùn yóò tún máa fi yan náfìlà fọ́lọ́run ọba Ànábì ní béèyàn bá ti jẹ́ oníwà rẹ̀ gbogbo àwọn tó ti lọ yìí náà tó jẹ́ wípé wọ́n ń ṣiṣẹ́ rẹ̀ lọ́sàn lóru òun náà ní déédéé irú ìpele ibi tí wọ́n wà ní tí wọ́n pè ní ìwà rẹ̀ nù wọ́n ní ìwà rẹ̀ tí àwa ń sọ yìí Al-Qur'an ó wá pè wá sí àìmọye ìwà rẹ̀ tó yẹ kí mùmínì ká lọ mọ̀ ká sì máa fi ṣèwà wù lára àwọn ìwà rẹ̀ tó pè wá sí òun náà ni ìmọ̀ Ọlọ́run ọba wa lọ́kan ṣoṣo ká sì máa fi ìjọsìn fún láì má da orogún papọ̀ mọ́ àkọ́kọ́ nù lára àwọn àwárí tí Al-Qur'an tó pè wá sí òun náà ni ìmá ṣe dáadáa sí àwọn ẹbí wa àwọn òbí wa méjèèjì wa bil walidayni ihsana ká máa ṣe dáadáa sí àwọn òbí tí a tara wọn jáde ká máa dùn wọn nínú ká má ṣe máa takò wọn Al-Qur'an lọ́nà kọ́ wa bákan náà ká tún wá máa ṣe dáadáa sí àwọn ọmọ òrukàn àwọn ẹbí wa Al-Qur'an ní ká ṣe dáadáa sí wọn àwọn alábàágbé wa gbogbo wọn Al-Qur'an ló sì kíni ló pè wá sákèsí pé ìmá ṣe dáadáa yín sí wọn ó dọwọ́ yín bákan náà Al-Qur'an ara dáadáa tó tún pè wá sí òun náà ni ìmá ṣe sùúrù ọ̀pọ̀lọpọ̀ sùúrù ó dọwọ́ ẹnì kọ̀ọ̀kan wa Al-Qur'an ó tún pè wá síbi wípé ká máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká máa fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ àwọn tá a fẹ́ pèsè sìn ká máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí Ọlọ́run bá ṣe kọ́ Ànábì Mùsá nígbà tó fẹ́ lọ bá Fáráò
faqula lahu qawlan layyinan la'allahu yatadhakkaru aw yakhsha. ẹ máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́, ẹ má jà mú gbogbo ẹ̀ kó le kankan kó gbóná kó máa yooru. ká fi sùúrù àti wà dáadáa ká fi kún ìpèpè sí ojú ọ̀nà Ọlọ́run wa. Al-Qur'an ta tún sọ bákan náà, ó tún pè wá síbi ìmọ̀ pàṣẹ dáadáa pẹ̀lú ọ̀nà tó dáa. ud'u ila sabili rabbika bil hikma, pẹ̀lú hikma òun náà láti máa pèpè wal maw'izatil hasana àti àwọn wáàsí tó dáa, òun náà láti máa ń pè àwọn èèyàn. bákan náà Al-Qur'an ó tún pè wá síbi ìmọ̀ kọ ìwà aburú léyìí tí a rí lọ́wọ́ àwọn èèyàn lọ́nà tó gbàdá tí ò ní mú jáda ní. kì wá ṣe wípé aláǹpọ̀ àwọn èèyàn à ń kọ aburú, àwa kí èpè mọ́lẹ̀ làwa ń ṣépè fún wọn. bá a ṣépè jù bẹ́ẹ̀ lọ, wàlọ́hì ẹni tọ́lọ̀ bó fi mọ̀nà ó fi mọ̀nà, ẹni tọ́lọ̀ bó sì ní fi mọ̀nà wàlọ́hì kò ní fi mọ̀nà. kìí ṣe wípé nígbà tá à ń sọ ni ó mú gbogbo ayé mọ̀nà. tó bá lọ jẹ́ wípé gbogbo ayé ní ìbá mọ̀nà ni, wàlọ́hì kò yẹ kí ó sí ẹnìkankan mọ́ nígbà yá nàbí tí ó tún kù ní kèfèrí. ṣùgbọ́n ẹni tọ́lọ̀ wọn bá sí kíni tó tí ó bá lò sábàbí dáadáa wípé ìwí àwọn èèyàn ó sì tẹ̀lé yóò fi sùúrù kún. àbẹ̀lẹ̀ wọn bá kó má dojú ti ẹnì kọ̀ọ̀kan wa. Al-Qur'an ó tún wá pè wá síbi kíni ìmọ̀ ọkọ̀ àwọn àwa aburú, àwọn àwa tí ò dáa ká jìnà sí. Ala kulli hal, eléyìí ni àwọn ẹ̀kọ́ tí Al-Qur'an tó kọ́ wa, tó jẹ́ wípé tá a bá ń wí látàárọ̀ tí ló fi sú a lè wí tán. ṣùgbọ́n pàtàkì jùlọ òun náà ni nígbà tá a bá ń ka Al-Qur'an ká máa ronú sí i. àwa tá a bá jólùmọ̀, àwa tá ì bá sólùmọ̀, ká máa ṣe béèrè lọ́dọ̀ wo lùmọ̀ léyìí tí wọ́n ní parọ́ fún wa, tí wọ́n jẹ́ ní òdodo láwùjọ bí tá a bá wà. kò sí bí àwùjọ kan ṣe wulẹ̀ kó fẹ́ burú tó, Ọlọ́run bọ́ sàwọn kan lẹ́sà tí wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì. irú wọn òun náà ni ká lọ máa bá láti lọ máa ṣe béèrè nípa àlámọ̀rí ẹ̀sìn wa. torí wípé olùmọ̀kún ìta lónìí, a ní àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ aláṣejù, a sì ní àwọn tó jẹ́ wípé wọ́n jẹ́ aláṣe ètò pé eléyìí ò burú nẹ́sìn, wọ́n bá dóde wọ́n máa fẹsẹ̀ rájó, bí wọ́n ṣe ń jó bí ẹni tí wárápá gbé wọ́n sì máa járùn pé eléyìí ò burú, eléyìí ò burú, àwọn náà wọ́n tún máa mutí. bẹ́ẹ̀ náà láàsì ní àwọn tó jẹ́ wípé wọ́n wà ní ìwọ̀ntúnwọ̀nsì, wọn ò múlé jù wọn ò sì dẹjú, kẹ́ bó jẹ́ pé Ànábì sallallahu alaihi wasallam bóun náà ṣe wà. nígbà tí bá ń ṣe pẹ̀lú àwọn mùmínì yóò ṣe pẹ̀lú wọn pẹ̀lú àwọn wà dáadáa. kódà bàbá tó wà pẹ̀lú àwọn tí è ṣe mùmínì wọ́n sì tún máa rẹ́kọ̀ọ́ dáadáa kọ́ látara rẹ̀, bí wọ́n ṣe fẹ́ kí àwa mùmínì òdodo bí wọ́n ṣe fẹ́ ká wà ní. wọ́n ní bákan náà ká lọ mọ̀ wípé Al-Qur'an léyìí tí a ń sọ yìí, ká lọ mọ̀ wípé lára àwọn àwà tó pè wá ṣàkíyèsí sí òun náà ni ìpín kan ó jẹ́ t'Ọlọ́run Ọba. bó o láṣẹ máa ṣe dáadáa s'Ọlọ́run Ọba níbi àwọn ìran àjọsìn àti ìmá tẹ̀lé àwọn àṣẹ rẹ̀, abala kan nù. abala kejì lára ìmá ṣe dáadáa òun náà ni sí àwọn tó jẹ́ wípé à ń bá gbé nínú àwùjọ wa. àwọn ẹni àkọ́kọ́ tá a sì máa ṣe dáadáa sí jùlọ òun náà ni àwọn òbí wa méjèèjì. wọ́n ń bẹ láyé ni àbí wọ́n ti bọ́ sọ́dọ̀ Ọlọ́run Ọba. Ọlọ́run Ọba tó ní ẹ tún máa ṣàdúrà fún wọn, kẹ́ ẹ máa tọrọ ọ̀kẹ́, kẹ́ ẹ máa tọrọ àforíjì fún wọn. bákan náà àwọn ẹbí wa, bóyá ìyàwó ni àtọmọ, a máa ṣe dáadáa sí wọn. àwọn ẹbí wa tí ẹbí jọ dà wá pọ̀, a máa ṣe dáadáa sí wọn. bákan náà àwọn alábàágbé wa nínú àwùjọ, ṣẹ̀ríà Ìsìláàmù kọ́ wa ní àìmọye ẹ̀kọ́ pé gbogbo wọn náà ó dọwọ́ wa láti máa ṣe dáadáa sí wọn. nígbà tá a bá fi lè ṣe àwọn àrán dáadáa yìí, àwọn agbó ní ìsinmi nínú ayé, ọkàn wo sì balẹ̀, a sì tún máa jẹ́ ẹni t'Ọlọ́run bọ́ máa nífẹ̀ẹ́ sí jùlọ. ṣùgbọ́n nígbà tá a bá kọ̀ tá a bá ní àní tẹ̀lé ẹ̀kọ́ tí Al-Qur'an kọ́ wa, a sì máa bára wa lẹ́ni ìyẹpẹrẹ, ẹni ìdójútì nínú àwùjọ.
torí pé ká lọ mọ̀ wípé kò sóríire kan tó tayọ oríire tí Al-Qur'an pè wá sí. bẹ́ẹ̀ sì ni kò sórí ibú kan tó burú tó kéèyàn máa tako àṣẹ Ọlọ́run ọba àti ọ̀rọ̀ Ọlọ́run ọba. à ń bẹ Ọlọ́run ọba kó wá ṣe Al-Qur'an tí à ń kà yìí kó ṣe ní ohun mọ̀nà fún wa. gbogbo èyí tí à ń kà ń bẹ náà k'Ọlọ́run ọba kó wá jẹ́ ká lè tẹ̀lé. ìta wa ń sin náà k'Ọlọ́run ọba kó wá gbà ní ìjọsìn lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan wa kó má fi dójú tì wá láyé àti al-qiyama. gbogbo ohun t'Ọlọ́run ọba tó wá kọ̀ fún wa k'Ọlọ́run ọba kó wá jẹ́ kí èmi àtẹ̀yin ká lè jìnnà sí, kó wá jẹ́ kí a mọ̀ òdodo ká lè tẹ̀lé. bákan náà kó jẹ́ kí a máa burú ká lè jìnnà sí, kó wá fi wá sí kòǹgẹ́ orí tayé àti tọjọ́ gbẹ̀ndẹ̀ al-qiyama. la hawla wala quwwata illa billahi al-azim. subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. wala hawla wala quwwata illa billahi al-azim. assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.